ẹ̀yin tèmi nílé ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ máa wo Bísí Ológe show ẹ ṣáà rí.
Olúwa Ọlọ́run alágbára, aṣẹ̀dá wa, amẹ̀dá wa, ẹni tó mọ wá, ẹni tó mọ̀ wá, ẹ jẹ́ ká wà láàyè, a tún wà láàyè lónìí. Olúwa ẹ gbọ́ pẹ́kẹ́ gba yín wa. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún ohun gbogbo tí ẹ ti ṣe. Pàápàá jùlọ láti ìgbà tí màmá ti papòdà, gbogbo àwọn àgbékalẹ̀ ètò ẹ jẹ́ kó lọ dáradára. Olúwa ẹ gbọ́ pẹ́kẹ́ gba yín wa. A dúpẹ́ fún ohun tí ẹ ṣe lánàá, a dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe lówùúrọ̀ yìí, a sì dúpẹ́ fún ohun tí ẹ ṣe lọ́wọ́ báyìí. Olúwa ẹ gbọ́ pẹ́kẹ́ gba yín wa. Olúwa á fi ètò tí a fẹ́ ṣe ní wákàtí ọ̀wọ̀ sí i lọ́wọ́. Ẹ̀yin lọ́ba tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Ẹ̀yin ló mọ òpin ohun gbogbo láti ìbẹ̀rẹ̀ ohun gbogbo. Olúwa ẹ gbà àkóso lórúkọ Jésù. Ọ̀rọ̀ tá a gbọ́, ohun gbogbo tá a máa ṣe, ẹ̀mí mọ́mọ́ gbà àkóso lórúkọ Jésù. Ẹ̀yin mọ́ dá wa sí kò sì darí wa lórúkọ Jésù. Olúwa inú ọ̀rọ̀ tá a ò gbọ́ lórúkọ Jésù, ẹ fi ìyè bọ́ wa lórúkọ Jésù. Ẹ fi àlàáfíà bọ́ wa lórúkọ Jésù. Ẹ fi ìṣẹ́gun bọ́ wa lórúkọ Jésù. Pàápàá jùlọ lẹ́yìn ohun gbogbo ní ìjọba yín, ẹ kà wá yẹ láti bá ìjọba. A fi ètò sí lọ́wọ́ bàbá lórúkọ tí wọ́n ti wọ́n mọ́ abẹ ètò náà lórúkọ Jésù. Jésù Olúwa wa. Praise the Lord. Is well with all of us in Jesus' name. Amen. Before we do the internet, I just want to share with us a short exhortation. The book of Luke 16, I'll read verse 27 there. Then he said, I beg you therefore, Father, that you will send him to my father's house, for I have 5 brothers, that he may testify to them, lest they also come to this place of torment. Abraham said to him, they have Moses and the prophets, let them hear them. And he said, no, Father Abraham, but if one goes to them from the dead, they will repent. But he said to him, if they do not hear Moses and the prophets, neither will they be persuaded, though one rise from the dead. Praise the name of God. The short exhortation is the unbelievable reality. Praise the Lord. What did I call it? Unbelievable reality. Ọ̀pọ̀lọpọ̀ wa bí báyìí ṣe àṣepọ̀ pé ṣòótọ́ ni àbírọ́ ni. Praise the name of God. Ọ̀pọ̀ ló ti travel àgbà kan gbọ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí màmá. Ọ̀pọ̀ ló wá lágbà. N fẹ́ fojú ara mi ṣe kí ni? N fẹ́ fojú ara mi débẹ̀. Bíyàn bá bímọ lónìí, it's a reality, but it's an unbelievable one. It's not a one that is not believable. Because kéèyàn tó lóyún kó tó bímọ á ṣe kí ni? Kóbìnrin tó lóyún kó tó bímọ á ṣe kí ni? Á lóyún, praise the name of the Lord. Á fọkọ, á dẹ̀ ti gbóyún, àbí? Kó tó bímọ. So ẹ̀yin ló wá sọ pé lágbájá bímọ lẹ́ni o, ṣé ó lè yà wá lẹ́nu? Ó lè yà wá lẹ́nu nítorí pé ẹni tó lóyún expectedly á fẹ́ kó ṣe kí ni? Ó máa bímọ náà ni. Praise the name of the Lord. Ọ̀pọ̀ sẹ́ni tó rọ ikú fún ẹnì kankan. Bí ọba gbọ́ pa èèyàn kan bá the next thing pé ṣóòótọ́ ni àbí ṣé kí ni? Àbírọ́ ni. But òun náà ni o. Praise the name of the Lord. Hallelujah. Ẹyin tá a kà tán ẹ̀ fún wa yẹn.
not sand, ẹ máa jọ̀wọ́ sí wọn ni. Lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní yára wá, a ó sì ra wá, a ó yọ̀ mọ́ra wá. Jésù ni yóò ṣe alága. Pàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní. Let's share the grace. The grace. One to go. May the grace of our Lord Jesus Christ, the love of God, and fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Surely, goodness and mercy shall follow us all the days of our life, and we shall be in the house of the Lord forever and ever. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.